tó mo kí mo kì í o ẹ̀yin ènìyàn mi nílé lóko lọ́nà lẹ́yìn odi pé etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di o bákan náà ojú tẹ́ sì fi rí wa náà kò ní fọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́ ó ti di yam pepper scatter ìyẹn iṣu ata yànyàn lọ́wọ́ yìí bàbá Tinubu ti wá sọ di wèrè la fi ń wo wèrè bẹ́ẹ̀ ni o. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé bàbá Tinubu ti ń bojú everybody jẹ́ o ó ti bojú gbogbo àwọn northerners jẹ́. Bàbá Tinubu ti ń yẹ̀yẹ́ wọn bóyá lẹ́mọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé gbogbo àwọn alátìlẹyìn fún àwọn agbésùmọ̀mí àṣírí gbogbo wọn ti tú o àṣírí gbogbo wọn ti tú. Gbogbo àwọn alátìlẹyìn fún agbésùmọ̀mí bí àṣírí wọn ṣe tú gbogbo rẹ̀ lẹ́gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Ǹjẹ́ wàá mọ̀ pabambarì ibẹ̀ lẹ́yìn tí àṣírí wọn tú tán ni bàbá Tinubu fi èpè tó nípọn ni ó fi ránṣẹ́ sí gbogbo àwọn alátìlẹyìn. Ó ní I pray Allah aga pour on terror sponsor sympathizer. Bẹ́ẹ̀ ni ó ní àwọn alátìlẹyìn fún agbésùmọ̀mí àtàwọn tó ń bá agbésùmọ̀mí káàánú. Ó ní ìbínú Allah ni yóò dà lé wọn lórí tí jìnnìjìnnì yóò bò wọ́n. Bẹ́ẹ̀ ni Tinubu ti fárígá ó ti sọ pé every northerners pátápátá tó bá ṣalátìlẹyìn fún àwọn agbésùmọ̀mí ẹ wo ìbínú Ọlọ́run ni yóò fẹ́ rí. Ẹ jẹ́ kí n fún yín lẹ́kùnrẹ́rẹ́ nítorí bó ṣe ń lọ rèé o. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni pé ní March 2022 bẹ́ẹ̀ ni US àti UAE ní 2022 wọ́n mà ti sanction list àwọn tó ń finance àwọn tó jẹ́ pé wọ́n ṣe alátìlẹyìn fún agbésùmọ̀mí ìyẹn ní ọdún 2022. Àwọn mẹ́fà gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ àwọn mẹ́fà ní US àti UAE tó sanction wípé àwọn ni wọ́n ń ṣe alátìlẹyìn tí wọ́n ń kówó fún agbésùmọ̀mí ní ọdún 2022 ìyẹn ní March. Ṣẹ̀dá àwọn mẹ́fẹ̀ẹ̀fà yìí United Arab Emirates àwọn ló sanction àwọn mẹ́fẹ̀ẹ̀fà yìí. Àwọn court of appeal ní UAE àwọn ló kọ́kọ́ rán àwọn mẹ́fà yìí lọ sí ẹ̀wọ̀n ní ọ̀dọ̀ wọn. Ẹ wo ẹ̀jẹ̀ ń gbé yìí débẹ̀ látàrí wípé wọ́n transfer $782,000 fún àwọn agbésùmọ̀mí ṣẹ́ǹdé. Àwọn wèrè mẹ́fẹ̀ẹ̀fà yìí wọ́n transfer $782,000 fún àwọn agbésùmọ̀mí ní 2022 nìyẹn o. Ẹ wá ṣí ní tó wọ̀ yẹn máa jẹ́ ní 2025 kẹ́ ẹ lè mọ̀ pé èèyàn ló ń bẹ́ńdì òrò abọ́jọ́ táwọn agbésùmọ̀mí fi ń ṣe bó ṣe wù wọ́n. Àṣẹ àwọn kan ló dúró tì wọ́n wípé kọ́ máa jó làwọn wẹ̀yìn wọn. Ṣẹ̀dá àwọn United Arab Emirates UAE àwọn lọ́sọ̀kọ́ sanction àwọn mẹ́fẹ̀ẹ̀fà yìí ní ọ̀dọ̀ wọn kẹ́ ẹ lè mọ̀ pé United ò gba wèrè. United Arab Emirates wọn ò gba owó lọ́dọọdọ́ wọn wá transfer adúrò owó yẹn $70,800,000 sí àwọn agbésùmọ̀mí Nàìjíríà. Ẹ wo gbogbo ẹ̀ làṣírí ti tú. Ṣẹ́rí o àwọn orílẹ̀-èdè UAE àwọn ló ya wèrè tí wọ́n yìí o tí wọ́n gbàgbàkúgbà láàyè tó gbá wọn mú tó sá wọn sínú ẹ̀wọ̀n. Wọ́n wò pé bóyá wọ́n jẹ́ ẹlẹ́sìn kan àbí wọ́n ṣe ẹ̀sìn mùsùlùmí ṣùgbọ́n ẹ jẹ́ kó dé orílẹ̀-èdè Nàìjíríà. Orílẹ̀-èdè Nàìjíríà ni mo ti rí pé wọ́n tún máa celebrate ọ̀daràn. Wọ́n tún máa sọ fún pé kó máa jó lọ àwọn ń wẹ̀yìn rẹ̀ òun tó fi lè mú kí US ò gbàgbàkúgbà kí wá ló ṣe àwa Nàìjíríà kí ló dé táwa ò lè dúró sórí ọwọ́ wa tá àti ẹ̀ lè kọ́. Ní 2022 $782,000 ní àwọn wèrè transfer sí agbésùmọ̀mí ní Nàìjíríà tí UAE rán wọn lọ sí ẹ̀wọ̀n ní ìgbà yẹn nìyẹn wọ́n rán wọn lọ sẹ́wọ̀n. Ẹ jọ nígbà tó wá dé ti Nàìjíríà ẹ gbọ́ ẹ wá mọ pabambarì ṣe nígbà tí àwọn UAE ti sanction wọn tó ti ṣẹ̀wọ̀n nígbà tó wá di nígbà ayé Buhari ibẹ̀ ló ti wá rọ́wọ́ mú tó ti wá ráyè kó wọn wọnú Nàìjíríà ibẹ̀ ló ti wá ṣe bí ọlọ́ba. Nígbà tó ti mọ̀ pé Buhari gan ó dá mi ó wá kó wọn wọlé bíi pé àwọn ènìyàn òun nínú mùsùlùmí láì mọ̀ pé àwọn tó fẹ́ ṣe ikú pa orílẹ̀-èdè Nàìjíríà. Ìgbà tó wá dé Nàìjíríà tán wọ́n wá sọra wọn di Ọlọ́run. Wọ́n wá sọra wọn di nǹkan tí wọn ò tó ní UAE. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gara
lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ wá wo orúkọ àwọn mẹ́fẹ̀ẹ̀fà tí àwọn UAE kọ́kọ́ sanction tó jẹ́ pé àwọn Nàìjíríà náà padà wá gẹ̀ẹ́tì wọn, wọ́n padà wá sanction wọn. And earlier in March 2022, the US Department of Treasury Officer of Foreign Assets Control, ìyẹn OFAC, bẹ́ẹ̀ ni o, wọ́n ti sanction 6 Nigeria for raising funds for the Bokoboko agbésùmọ̀mí group in United Arab Emirates. Orúkọ àwọn mẹ́fẹ̀ẹ̀fà yẹn náà lélẹ̀. Àkọ́kọ́ Abdulrahman Adomusa, ẹlẹ́ẹ̀kejì Saliu Yusuf Adamu, Bashir Ali Yusuf, ẹlẹ́ẹ̀kẹta nìyẹn o, ẹlẹ́ẹ̀kẹrin Muhammed Ibrahim Isa, ẹlẹ́ẹ̀karùn-ún Ibrahim Ali Alhassan, ẹlẹ́ẹ̀karùn-ún nìyẹn, ẹlẹ́ẹ̀kẹfà tó ṣe pabambarì bẹ̀ Surajo Abubakar Muhammed. Àwọn wèrè mẹ́fẹ̀ẹ̀fà yìí ni àwọn United Arab Emirates tí wọ́n kọ́kọ́ lé tó gbá wọn sẹ́wọ̀n tó wáyé pé ìgbà tó dé Nàìjíríà wọ́n wá sọra wọn di kànjọ́gbọ́n. Ṣùgbọ́n báyìí o, Nàìjíríà náà ti bínú o, wọ́n ti dá gbogbo ẹ̀rú. Ṣùgbọ́n tilẹ̀ jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a fẹ́ lè sọ pé the incompetent leader have made nonsense mistake then. Yes, they made some nonsense mistake then, but nísìnyí o ti wá di woro sí woro. Ẹ wá mọ pabambarì bẹ̀. Olóyè Adéyẹmọ Ìgbòsìn ó ti wá ń fi wọ́n rẹ́rìn nítorí wípé Ọlọ́run ti gbèjà bàbá. Bẹ́ẹ̀ ni pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí, mo sọ pé Sheikh Gumi òun gan ti forí kó èpè látẹnu bàbá Tinubu látàrí wípé bàbá Tinubu gbé gbogbo àwọn tó support agbésùmọ̀mí, ó gbé wọn ṣépè ní o. Ẹ wo ẹjẹ́ ká àtẹ̀jíṣẹ́ àwọn ènìyàn mi kẹjẹ́ àgbọ̀n tí àwọn ènìyàn mi sọ. Bẹ́ẹ̀ lélẹ́ ìbéèrè ìyẹn Queen olórí ó ní ìbéèrè mi kan rèé o, kí ló dé tó fi jẹ́ pé mineral resources títí nọ́ọ̀tì kò wúlò fún orílẹ̀-èdè Nàìjíríà. Ó ṣe jẹ́ wípé àwọn northerners nìkan tó wà ní òkè ọya yìí ni wọ́n láǹfààní sí títí mineral resources títí nọ́ọ̀tì. Ẹjọ́, is that the spirit of one Nigeria? Àbí gbogbo ẹ̀ tẹ̀ pariwo one Nigeria. Now they are using that money and power to oppress the country. Òun ló wá kó fún agbésùmọ̀mí tó fi wá di wàhálà fún wọn báyìí. Ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ kan tó kù ká tó máa fi èyí ṣe ìdágbére. Bẹ́ẹ̀ lélẹ́yìí pariwo ó ní àmì o nítorí gbogbo alábò pé gómìnà máa forí kó nínú èpè. Gbogbo ẹ̀yin agbésùmọ̀mí tẹ́ ń ṣe alátìlẹyìn fún agbésùmọ̀mí Bokoboko, ISWAP, Lakurawali, Mamundala, bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn Fúlàní darandaran, pẹ̀lú àwọn Bokoboko, àwọn agbésùmọ̀mí, àwọn ajínigbé, gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe alátìlẹyìn fún wọn. Una mind no go touch ground, ọkàn yóò ní balẹ̀ tó wà nínú jù báyìí lọ o. La fi sọ pé a máa bẹ ọ̀bí ẹni bẹ̀ṣù àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀nà o. Ẹ bá wa like, ẹ share, ẹ subscribe, la fi ń kí yín pé ó dàbọ̀.